náà ni kọ̀ǹgó kọ̀ǹgẹ̀ ńlá gógó ìdùnnú dùn ó nílẹ̀ Adéwálé. Òní ọjọ́ ìkarùn-ún oṣù kẹsàn-án ọdún ní ṣàyájọ́ ọjọ́ tí Táíwò Solomon ọmọ Adéwálé kọ́kọ́ wo omi ayé. Ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ni. Táíwò máa gbọ́ bí mo ti ń wí o. Táyé lòlú ọba ọmọ Èjìrẹ́ ará Ìṣokùn Ẹ̀dúnjọbí ọmọ Ẹdùn tí ṣeré orí igi. Òbẹ́ kì í ṣí pẹ́pẹ́ iṣẹ́ o. Ó bẹ́ sílẹ̀ alákìsà ó sàlákìsà àdó nígbà aṣọ. Wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú ìyá rẹ̀ èjì má bí ìgbáyọ̀ olóríire ní bẹ́dùn. Ọ̀kan ṣoṣo ni mo béèrè. Ọ̀kan ṣoṣo ni mo béèrè jì ló wọlé tọ̀ mí wá. Gbajúmọ̀ ọmọ tí ń gbàdọ̀balẹ̀ bàbá tí ń gbàkúnlẹ̀ ìyá tó bí lọ́mọ. Bùnmi kí n bá ọ̀rẹ́ lé o. Alálùbáríkà ọmọ kí mi kí n padà lẹ́yìn rẹ̀. Èjìrẹ́ rílé olówó nílẹ̀ wọn ò lọ. Wọ́n rílé ọlọ́lá nílẹ̀ wọn ò lọ. Wọ́n wá rílé òtòṣì. Wọ́n wọbẹ̀ wọ́n sọ wọ́n dọlọ́rọ̀ rẹpẹtẹ. Òde kí lẹ́kùn o. Ògún ọ̀dẹ̀dẹ̀ tẹ́rùtẹ́rù. Ó fowó òun ọ̀là kún yàrá. Èjìrẹ́ ara Ìṣokùn olú ọmọ. Ọmọ Adéwálé wọn ni mò ń ké sí o. Solomon ìwọ ló lò ní. Aláṣẹ àti olùdarí Fascota Global Holdings Limited. Mọ̀ọ́dágọ̀jọ̀gọ̀jọ̀ ọdún rẹ̀ lóde. Toróhun tá a bá ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún yìí là á pè lọ́dún o. Ọlọ́dún yìí ní mọ́dún rẹ̀ lọ́dún. Bóyin tí wọ́n ti rẹ̀ nínú afárá. Táfẹ̀rẹ̀mọ̀jò wọ́n ti rẹ̀ ní sàtẹ́kọ̀ pàápàá wọ́n ti rẹ̀ nínú ewé ìran. Barrister Adédayọ̀ Àjàyí ló rán mi wá bí o. Deltaye ṣe àǹbámọ́ òfin tọ́ba láṣẹ Prestige àgọ́ òwòye. Òun ló gbá mi láago. Ó ní kí ìwà mọ̀ kí olóríire aláyèrè ẹni tó dára nílé tó tún wuyì láwùjọ. The Giwa tọ́ba láṣẹ Prestige àgọ́ ìwòye ìwọ ń lò lò ní. Ó yá wọ bàtà ijó ó ti mú kúlùmù kẹ̀kẹ́. Eléjìrẹ́ ń wó kì í yán bí ológun kẹ̀kẹ́ o. Ọmọ Adéwálé máa kì í yán bí ọlọ́gbọ̀n Àbàjá. Èmi mọ̀ lé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ wọn ní àgọ́ ìwòye ó ti yá kí n bá ọ délé. Ọmọ olówó joyè méjì pọ̀ ni wọ́n po kí ilé àwọn bàbá rẹ̀. Ọmọ olówó joyè méjì pọ̀ ibà ẹlòmíràn ẹ máa rọkàn jẹ. Ọmọ òjòyè kóyè ewu ní í jẹ. Ọmọ adáṣọ bí ẹni jogún. Ọmọ olówó joyè kan òtòṣì sí jẹ gbèsè. Ọmọ Àtàbàtúbù àlejò tí ń ṣonilé dàrúdàrú. Ọmọ balógun dòdó ń dáwà ni wọ́n kó kí ilé àwọn bàbá rẹ̀. Ọmọ onílé ńlá o. Ọmọ aníhun tó yìnbó òní. Ẹ̀yin lọmọ olówó ìṣẹ̀ǹbáyé. Kówó gúgù ní tó gbòde kó tó dówó ẹrú kó tó dówó ọmọ. Ìran bàbá rẹ̀ nínáwó dọ́là kó jìbó tó kówó dé. Ọmọ Adéwálé o. Mọ̀ gbọ́ bí mo ti kó kí ilé àwọn bàbá rẹ̀. Òyìnbó kówó dé ìlówó ọ̀hún pọ̀ sí. Ìjẹ̀bú ọmọ lálọ́rẹ̀ lẹ̀. Kò sẹ́ni mẹ́gún wọ̀gbọ́
lọ́wọ́ àjòjì tó bá wọ̀ gbòòrò bébí yóò dẹ̀ ẹni ẹbọra ni iṣu mẹ́fà níṣu ìjẹ̀bú ìjẹ̀bú jẹ́ ẹni méjì wọ́n ta méjì bébó lóṣà tí wọ́n fi méjì tó kù bọ̀ nílé bàbá tẹ̀yìn ọmọ aṣàlẹ̀ jẹjẹ bí ẹni òróbìnrin rí bẹ́ẹ̀ ni aya ń bẹ nílé bí ogún bí igba ẹ̀yìn lọmọ ẹlẹ́yin kúnlé àdéwúre wọn mọ̀ pé òòṣà òkè jẹ́ tàbí onílé yìí òun ni wọ́n fi ń pé kúkúrú ìjẹ̀bú owó ni gíga ìjẹ̀bú owó ni ọmọdé ìjẹ̀bú owó ni àgbà ìjẹ̀bú owó ni dúdú ìjẹ̀bú owó ni pupa ìjẹ̀bú owó ni ìtọ́ ìjẹ̀bú owó ni kẹ̀lẹ̀bẹ̀ ìjẹ̀bú owó ni gbogbo ìjẹ̀bú tí mo mọ̀ ìlú lówó lọ́wọ́ Táíwò Solomon ọmọ Adéwálé bébí olówó níran olówó níran bàbá tó bí ọlọ́mọ ọlọ́jọ́ ìbí onímọ̀ ń gbọ́ Táíwò Solomon ọmọ Adéwálé látọjọ́ tọ́lọ́run ti buyọ̀ já òun kò sọ adùn rẹ̀ nù rí o adùn òní kúrò nínú ọ̀rọ̀ rẹ̀ láṣáda ní wáyé mo ní kọ́ ọgbọ́n bí olúgbogbo ti bò ọmọ Adéwálé kọ́ ọgbọ́n bí olúgbogbo ti bò aláṣẹ àti olùdarí Fascota Global Holdings Limited kọ́ ọgbọ́n bí àgbàkan nílé Ifẹ̀ lọ́jọ́ sí